tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà kásán etí tẹ́ fi ń gbọ́ wà níbi bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ àwa láàmà wá ẹ̀yìn náà láàmà bá ikú kò ní wá gbèsè o gbogbo ọmọ Yorùbá ẹ wá gbọ́ o kódóró ọ̀rọ̀ látàrí bí àwọn Lakurawa bí wọ́n ṣe wọlé Nàìjíríà wọ́n ní àwọn Lakurawa wọlé o àwa fúnra wa la lọ fúnra wa pè wọ́n ní àwọn làwọn lọ pè wọ́n torí èmi sọ pé mi àti yín kọ́ lájọ lọ pè wọ́n ẹ̀yin lẹ lọ pè wọ́n now wọ́n dẹ̀ ti wá wọlé wá tán sí wọ́n sọ pé wọ́n wọlé wá bí ọ̀rẹ́ wọ́n wọlé wá bí ẹni tó nífẹ̀ẹ́ Nàìjíríà wọ́n wọlé wá bí ẹni tó nífẹ̀ẹ́ ojúlùmọ̀ ṣùgbọ́n láì mọ̀ pé èròǹgbà ọ̀tọ̀ lèròǹgbà àwọn Lakurawa sí Yorùbá. Ta ló sọ èyí di mímọ̀? Chief of Defence Staff ìyẹn General Christopher Musa ó sọ̀rọ̀ látàrí bí àwọn Lakurawa agbésùnmọ̀mí bí wọ́n ṣe ráǹfààní wọ òkè ọya ní Nàìjíríà. Ó ní níṣe ló farapamọ́ ló ṣe bí ọ̀rẹ́ sí wọn kódà wọ́n ṣe bí ẹni tó fẹ́ràn wọn. General Musa ni ó dẹ̀ ti ṣe kìlọ̀kìlọ̀ lórí wípé àwọn tẹ́ ẹ fẹ́ gbà yìí ìbá dára o ẹ jẹ́ ká wò dáadáa. Ó ti ṣe kìlọ̀ ṣùgbọ́n náà ó ti wá ń draw parallel line between the Lakurawa situation and the early stage of Boko Boko. Abẹ́yìn náà jáwò ṣèbọ́n náà tí àwọn Boko Boko náà ń gbà wọlé nìyẹn. Bẹ́ẹ̀ ni o when it is when we come together to uphold this country that this country will retrieve by not allowing the enemy to break into gaps between us. Enemy tẹ́ ti lajúlẹ̀ tó ti fọ́ military àbí enemy tẹ́ ti lajúlẹ̀ tó ti fọ́ military ẹ ò rí ìkọ̀kọ̀ ṣe sí i látìgbàyè Boko Boko gan ẹ ò rí ìkọ̀kọ̀ ṣe sí i náà ó ti wá ṣẹlẹ̀ sí i Lakurawa náà ti wá kóra wọn wá tí wọ́n ti wá fẹ́ bádìn ó ti fẹ́ bádìn àbí ẹ bá gbọ́n tó sọ ó ní when you grow a monster it grows beyond you I want to take more from you àbí ìgbà tó bá ti ń sin lion ó mọ̀ pé jọ̀kànjọ̀kàn ṣá á ga jù ẹ lọ ilé ẹ̀ máa ga ju onírè ẹ̀ lọ gbogbo ìtàn dáṣà pé kò sí bí láṣẹ lè ga ju onírè lọ kó ṣe bí ti ẹni tó bá ń sin lion o tó o bá ń sin lion ìjọ Tinubu bí yóò yá ẹ jẹ ni o ilá tí ẹ ti ga jù ẹ lọ nìyẹn o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára ń tà sọ yẹn bẹ́ẹ̀ torí gbogbo wa la mọ̀ pé ìwọ tó gbé ọmọ àjẹsábẹ́ tó ń sọ pé ó ń sìn ṣé o mọ̀ pé tó bá yá ìyá ẹ̀ ló máa padà lọ bẹ́ẹ̀ ni o ẹ wo Nàìjíríà ti wá bá débi pé ẹnugọ̀ wá káwọn Lakurawa mọ̀ wọ́n ti wá ń bójú àwọn Nàìjíríà jẹ́ wọ́n ti bójú àwọn Nàìjíríà wọ́n ti bójú wọn jẹ́ bẹ́ẹ̀ ẹjá ká tẹ̀síṣẹ́ àwọn èèyàn ẹjá gbọ́n táwọn èèyàn sí bẹ́ẹ̀ nìkan jẹ́ pé ẹ̀san ò ní dáríjì yín láyé karma will never forgive all the people involved in this wickedness lóbi mi tọ́ka mọ́ ọ ní káwọn agbésùnmọ̀mí tó wọlé wa kí ni agreement tẹ́jọ sọ torí náà ẹ wá ń sọ wípé wọ́n yíwọ́ ọmọ yín lọ́wọ́ kí ni àdéhùn tẹ́jọ sọ fúnra yín ẹ wo ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú ọmọ Yorùbá bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ ó ní ẹ ti tẹ́ ṣe lẹ́yìn tó jẹ́ pé ẹ ti gba àwọn agbésùnmọ̀mí wọ ilẹ̀ wa tán náà ẹ ti wá ń pariwo Fúlàní ṣe tiẹ̀ Boko Boko ṣe tiwọn still yet ẹ̀ẹ́dẹ̀ róòtọ́ rọlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ gbogbo àwọn tó ń dìde fómìnira instead kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ ẹ pín orílẹ̀-èdè kó lè má láfíà wá síbẹ̀ ẹ ò ṣe o ẹ wá ń pariwo sí pé àwọn tẹ́ ẹ kó wọlé ti fẹ́ pa yín tán ẹ wo bẹ́ẹ̀ ìkọ́ tún jẹ́ kọ́ èmi o ó ní what about those that imported the agbésùnmọ̀mí into Nigeria in 2015 ẹ gbọ́ àbí mo ṣáà mọ̀ pé jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn ará bíi wà
ẹ̀yin kan náà lẹ máa kó wọn lé. Ẹ wo ìtọ̀ ló dé bẹ́ẹ̀. Ẹ má gbàgbé pé ń gbàyè Jònà ni àwọn bókobòko yìí wá láti fi rí pé àwọn ba ètò ìṣèjọba Jònà jẹ́, láti rí pé àwọn lé. Ẹ má gbàgbé o wípé láti lè jẹ́ kí Jònà má lè win. El-Rufai, Amechi, bàbá T-Pain lóbi mi tọ́ka mọ́, gbogbo ẹ̀yin Kabasi, gbogbo ẹ̀yin àgbààgbà APC tẹ́ pariwo ẹ̀yin ló kàn. Ṣé àti wá máa jẹ̀yà lọ́wọ́ yín báyìí pé ebi ló kàn? Àbí ṣáà ti máa jẹ̀yà lọ́wọ́ yín pé ebi ló kàn? Because 50% of all that call themselves Northerners are from Niger Republic. Bẹ́ẹ̀ ni o, gbogbo àwọn wèrè tá a fẹ́ lè pè ní Kabasi làjí wọn Fúlàní ni wọn. Bẹ́ẹ̀ ni Fúlàní ni wọ́n. Ẹ wo a ò ní gbà, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jọba lógún. Ẹja tó gbọ́n tẹ́lómi sọ. Ó ní it was Chad and Niger that fought the civil war in Nigeria against Biafra. Ẹ gbọ́. Now ṣẹ̀wárà àwọn náà lọ ti wá ń kojú ìṣòro báyìí. Ẹ wo Yorùbá nation ló lè ṣe o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jọba lógún. Ẹja tó ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ pé the people forming and bringing in these groups as friends and family members are known. Àbí gbogbo àwọn tó lọ ń pè wọ́n wá tó ń sọ pé ẹbí àtọ̀rẹ́ ni wọ́n. Ṣèbí wọ́n mọ̀ wọ́n ṣàjábọ́ látọ̀run. Kí ló dé tí ó jẹ́ pé wọn ò lè bù wọ́n so? Wọn ò lè bù wọ́n so. Ẹ wo ẹ̀yin ẹ̀mẹ́yìn bàbá mi, ẹ má jẹ́ òfin ẹ̀kọ́ tẹ̀nà fún wa tán. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ jẹ́ ká tẹ̀jíṣẹ́ ẹlòmíì, ìmí ni ask me o. I don't want the boko Fulani or S-men and Israel sponsor to be mentioned rather. Kọ́kọ́ invite wọn bọ́n bá wọn, kọ́ bá wọn ní dialogue, kọ́ gbọ́ nǹkan tó fẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, kọ́ dẹ̀ fún wọn ní yàrá kan, kọ́ dẹ̀ pa gbogbo wọn. Ìdájọ́ ilé láì jẹ́ kí anybody wọn mú mọ̀, ẹ mọ̀rú ìdájọ́ bẹ́ẹ̀. Kí ẹ kọ́ pé gbogbo wọn sí meeting, nínú kẹ́ ṣe close door meeting òṣìṣẹ́ máa ṣe yẹn. Kẹ́dẹ̀ sẹ́ẹ̀tì bọ́ọ̀mù sílẹ̀ kí everybody wá dẹ̀ kú pátápátá. Ẹ máa rí pé orílẹ̀-èdè Nàìjíríà wá sí ìsinmi. Mo fọ́ ọ. Ẹ wo ìyá mi bàbá mi, ó dà pé nǹkan tó bá ṣe bẹ́ẹ̀ gan ó máa work. Ẹ̀yin mi yẹn bá mi like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹjọ́ yá àwọn èèyàn lọ́tún lọ́sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. A máa bẹ ọ̀bí ẹni bẹ ṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà o. Gbogbo ẹni tó wá láwọn ní dé ńkọ́. Òun máa láwọn ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi o. La fi ń kí yín wípé ó dàbọ̀.